Let me start by thanking God because for everything, God has a say. Thanking God not for this award alone, but for our amiable mayor of Newark and the deputy who has not forgotten home. My prayer, as I will continue to say, and I want to say, is that my mayor, my deputy, you are doing this not for me, you are doing it for the whole of Africa. This award, as I said, will go a long way in Africa, particularly Nigeria, to showcase what you have done today. We are proud of you. I will continue to be proud of you. I've heard much about you. When you look at things around you, I want you to believe that God is with you. The blessing of God will continue to shower on you. And for everything you lay your hand upon, it will continue to prosper. I bless you as a king today from the throne of my forefathers. That blessing will follow you forever in life. In good health, in happiness, in joy, you will never know sorrow. For all of you who have been here to witness this occasion too, I thank you immensely. What we are witnessing now is what is a very great event. Mayor, I thank you once more from the bottom of my heart. I don't know how to end this joy that is between me. But I pray that God, in His mercy, will show you mercy. For whatever in life you are just starting, my mayor. You have a long way to go. And whatever you lay your hand upon, you will never regret it. And for all who has been part of this, I thank you all. The Deputy Mayor, God will bless you. You will continue to receive the blessing of God in your life. In your home, you will continue to become great and great. The Commissioner, when I saw you, you looked like my sister the first day I saw you. I thank you also for the part you have contributed to this event. God will be with you.
You will continue to go in peace and not in pieces. I will say once more, and I pray for this city, that during your time, my mayor and deputy mayor, that this city will continue to know peace. And if there is a means for a third time, my mayor, you will get there. But I'm praying for upper ways that will come your way. This is going to be in Jesus' name. Thank you very much. Kábíyèsí. Àgbẹ̀dẹ bàbá mi bàbá ń gbé. Ilé tẹ́ ẹ fi sílẹ̀ ò ní bàjẹ́. Kábíyèsí. Gbogbo ẹ̀yin ṣì mo kí i. Mayor Baraka. Ẹ máa bá mi tọ́jú deputy mayor Ugochukwu. Chineke na ndewo. Ewo. Chineke na ndewo. Dewo. Imela Sovicha, Imela. Okirikiri ọgọ, Ugbo, Akuchi Erewata, Ugbo, Okosis, Ugbo. All right, ladies and gentlemen, we are still going to be entertained by our wonderful maestro here. Meanwhile, we will excuse our mayor because he's a very busy man. He had to juggle a lot of schedule to stay with us till now, and we appreciate it. Let's give him a round of applause, please.
Thank you, Mr. Mayor, one more time. God bless you. Mayor, God bless you. Let's leave you in the good hands of D. Noble. He's going to entertain us for a while before we go for refreshments. D. Noble. I thank everybody for today. We give glory to God. Oh. Kábíyèsí Ọba Francis Baba. Kẹ́mi Ekógun kó pẹ́ lórí ìtẹ́. Omi pa ìsàlẹ̀. Tí n bá ń ṣeré mi lọ́wọ́ máa tún rántí ìgbà lọ́fin. Wíníwíní lójú orogún, ìjì wọ̀rọ̀ lójú màmá Obẹ́kíṣì Obẹ́kẹ́ṣì. Ó ṣalákìsà lórí aṣọ. Oníwèé ìròyìn wá nìyẹn l'Amẹ́ríkà. Ẹ máa bá mi tọ́jú gbogbo ẹni tó wá, ẹ máa ṣeun. Ilé tẹ́ fi sílẹ̀ ò ní bàjẹ́, wọn ò ní fòkú wa ránṣẹ́ sílẹ̀. Ẹni tí a bá pè tí ó bá jẹ́ ní iyì ńlá ló fi fún ni o. A ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ oríire ní l'Amẹ́ríkà nílùú Gbàrà Òkè. Gbàrà Òkè ò máa ní bàjẹ́ o. Yes, sir. We are recording. Ẹ kú àtúntò ìlú kábíyèsí. Agbájú. Agbèdé. Bí n bá ń ṣeré mi lọ́wọ́, máa rántí gbogbo èyí ti Amẹ́ríkà láti Newark láti New Jersey. Ẹ máa ṣeun. Ẹ máa bá mi tọ́jú Balọ́fin. Ọ̀túnba wá ní ọ́. Ọmọ wọn ní Ìgbàrà Òkè. Oníwèé ìròyìn l'Amẹ́ríkà. Àìṣì ní Ìgbàrà Òkè. Balọ́fin o. Táyé lolú. Wíníwíní lójú orogún ìjùmọ̀ lójú màmá. Obẹ́kíṣì Obẹ́kẹ́ṣì ó ṣalákìsà lórí gbàjọ. Fún mi kí n bá ọ̀rẹ́ lẹ, sì ní kí n padà sẹ́yìn. Onídòwú ló ń ṣeré fẹ́lẹ́ jù rẹ̀. Tí ó ti gbé fọ́. Ẹ máa bá mi tọ́jú obìnrin ogun. Olúmídé Fàlàbí, kọmíṣánná wa náà nìyẹn. Ẹ máa bá mi tọ́jú Anozie MC. Ugo ní o. Ògìrìgìrì ọ̀gọ̀. Àkòchíyèrè wájà. Ugo. Ladies and gentlemen, don't forget, in our way, our culture, we have to recognize the singer, D. Noble, as he entertains us. You know. He collects naira, dollars, pounds, everything. Let's do it our way. Let's show some love. Ẹ máa bá mi tọ́jú Ṣíjì. Ẹ tọ́jú Mr. and Mrs. Akíntúndé. Ẹ tọ́jú ayé Àṣàolú. Ẹ ṣe ẹni tó bá tó bá jẹ́ iyì ńlá ló fi yàn. He's the executive director in the Office of Arts, Culture and Tourism. Yeah, so it was, and I told her you were coming.
ọmọ mi ṣeun rere tí a dára o ọmọ mi gbọ́ tèmi tí a dára o ọmọ mi ṣeun rere tí a dára o ọmọ mi gbọ́ tèmi tí a dára o. ẹni tó dúró ẹ kú ìdúró ẹni tó jókòó ẹ kú ìkàlẹ̀. nítorí bàbá wa kábíyèsí. àgbẹ̀dẹ bàbá ni bàbá jẹ́. àjòláwa olúwa sì wá délé. 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 ìyá ò sí nílé yìí o. bàbá ò sí nílẹ̀ yìí o iṣẹ́ ajé ló gbọ́mọdé lẹ̀ yìí o ẹ̀jẹ̀ àfẹsọ̀jáyé o ayé rẹ̀ o. ẹ bá mi kí èmi bẹ́ẹ̀ bá délé kábíyèsí. kábíyèsí wọ́n ti fi jíṣẹ́ ẹ ṣé mo dúpẹ́. ẹ bá mi kí èmi bẹ bá délé o ẹ bá mi kí bà mí bẹ bá délé o gbèsè ajé sọmọnù bí òkò. ẹ ṣé mo dúpẹ́ iná ò ní tánwó yín kábíyèsí àní kí lẹ́kọ̀ọ́ bá pé ọba o. olóríire oríire rẹ lórí rẹ o oríire rẹ kábíyèsí bàbá wa gbẹdẹ. onídòwú ló ń ṣeré lọ́wọ́lọ́wọ́ dínà bùmá ní tèmi èmi lọ́mọ wọn láyé gbajú èkìtì. Elédùmarè Elédùmarè mo dúpẹ́ ọjọ́ òwò ṣe wò ó ṣe yẹ ò Jésù Kristi ọmọ gbà mí ò bàbá mẹ́mú àjíhù bí mẹ́mú àkẹ́sù lọ́nà mẹ́mú agbórí ẹgbẹ́ mi yàtúgbò rán mi o èmi ràn láàmú kàrà kọ́ mọ́ òmùnà wọ́ sókè èmi ràn láàmú kàrà kọ́ mọ́ òmùnà wọ́ sókè. ẹni tó dúró ẹ kú ìdúró ẹni tó jókòó ẹ kú ìkàlẹ̀ ẹni tó. akọríkọdá ọ̀dàlẹ̀ ohun orí mọ́dá.
tí ń ṣeré mi lọ́wọ́ máa rántí deputy mayor Chineke Nadewo Chineke Nadewo imela Chineke Nadewo Chineke Nadewo imela Chineke Nadewo Chineke Nadewo imela Chineke Nadewo Chineke Nadewo ọjọ́ kàwákàtí wá sí rere ẹ máa bá mi tọ́jú kọmíṣánná olóríire Tọ́lábí. Olómi jọ̀wọ́ ò jẹ́ ká jọ máa dàgbà. Àyà tí o mọ yá yìí ló mi ṣe kẹ́ ọkọ rẹ̀. Bẹ́lẹ́gàn bá tàn ẹ̀kọ́ máa máa ṣe gbà. MC Akuchinyere Wanda from Owerri to Amaraku Munachi Umudim. Okwele Mbise Isialamba non. Chineke Nadewo Chineke Nadewo Imela Chineke Nadewo Chineke Nadewo Imela Africa Africa is my home. Africa. Olúọ̀run ṣóun ló bá wa ṣe. Ọ̀la lẹ̀wọ̀ láṣọ, ògo láṣọ ìlékè, ìgbì lẹ́kùn lẹ́ṣin, àwa máa rí di Elédùmarè. Ọba tó ń ṣohun tẹ́nìkan ò lè ṣe. Orúkọ orúkọ rẹ̀ ti ní ìjọ kí ó máa you are the most high. You are the most high God. Olóríire ọba wa kábíyèsí wà pẹ́ láyé. Ìlú náà ní dàrú mọ́ ẹ lórí. Kí láti máa ṣayé yìí sí o, kò yé mi. Kí láti máa ṣayé yìí sí o, kò yé mi. Ayé tótó, ayé mà ní. Sherry Coco, everybody Sherry Coco.
cocoa, cherry cocoa, cherry cocoa. Àjọ láwọn ọlọ́wọ́n bá sì wá délé. Àjọ láwọn olúwa sì wá délé. Àjọ láwọn olúwa sì wá délé o. Àjọ láwọn olúwa sì wá délé o. Mama ekele Ugochukwu. Mama ekele ekele. Mama ekele. Mama agidi. They are coming. Don't drop him, only him. Yeah, I'll come with you. I'll leave my car. Clap your hand. If you're happy and you know, and you really want to show, if you're happy and you know. Alabama ẹ̀kú ìkàlẹ̀. Ọ̀sán tó rí gbajúmọ̀ tí ó wọ̀. Ìyẹn l'Amẹ́ríkà, alága bẹ̀rẹ̀. Gbogbo àyè ló gbà Alabama, ó ti ń tọ́jú mi bọ̀ ọjọ́ pé. Ìjẹ̀bú ọmọ alárẹ̀ o, ó yẹ ká fìfẹ́ máa bájẹ̀bú lò. Àyànfẹ́ o, mo bá ròde, ẹ̀ka Alabama yóò ẹni rẹ ni. Ẹ máa bá mi tọ́jú gbogbo ẹgbẹ́ ọmọ Yorùbá. New Jersey chapter, New York chapter. Gbẹgbẹ́ bá dára látọ̀dọ̀ olórí ẹgbẹ́ ni. Alabama àti ẹ̀yàtọ̀. Kò ní bàjẹ́ fún ẹ láéláé. Alabama kò ní bàjẹ́ fún ẹ láéláé. Alabama. Ìgbàlù wọn fọwọ́ lọ́wọ́ Alabama l'Amẹ́ríkà kò ní bàjẹ́ fún ẹ láéláé. Alabama. Bẹ́ẹ̀ni bá ti ń ṣeré mi, máa rántí ẹ̀yìn tèmi o. Kábíyèsí His Royal Majesty Ọba Dr. Francis Adébárakànmí Akande, the paramount ruler of Igbaraoke Kingdom, Ondo State, Nigeria. Ẹ káàbọ̀, S'Amẹ́ríkà bàbá ni bàbá ń jẹ́. Ọwọ́ ọ̀tún bàbá ṣóun ló ń ṣaláàbòrẹ́ o, bàbá àgbẹ̀dẹ. Ayé ìgbà sọ wípé wọn rẹ́yìn o. Ọmọ bá mi ṣayé ló ń ṣeré lọ́wọ́ l'Amẹ́ríkà. Ọba wa ọba.